Come. Hey, Daddy. How are you? Báwo ni ọmọ lọ́wọ́? Báwo ni bá lẹ́bí sí? Ọgbà orí sọ ní ẹ̀, owó rí. Alágbà, bó ṣe wọn? Iṣẹ́ náà ń ṣe o. Iṣẹ́ fẹ́ ń ṣe iṣẹ́. Yahoo dàbà. Yahoo Gba owó ọ̀la rẹ̀. Mẹ̀mẹ̀ mi fọ̀ mi máa ń fọ́ dẹ́ ẹ̀ka yẹn. Omi ṣe báyìí. Iṣẹ́ ń ṣe lé yẹn. Ṣé wọ́n ń bẹ́ sẹ́fù? Àwọn ń sèwọ̀ ọ̀pọ̀ ìsìn. Ẹ̀ṣọ́ ojúkọ̀ ẹ̀pàdé ojúkọ̀ ẹ̀pàdé o. Nínú bọ́ọ̀lù òṣèré o. Èmi ò fi ṣe lọ. Mo fi ṣe lọ. Kẹ́mi ṣé o ṣúọ̀? Nínú ọmọ sọ ìwòsàn ọmọ sọ. Mo mọ̀ fún mi nífẹ̀ẹ́ rẹ o. Nífẹ̀ẹ́ ṣeré o. Mẹ̀tí wá ti pẹ́. Èmi rọ̀ ohun ìwọ̀ ìwọ̀ ọmọ. Wà á kùn ẹ̀ kò lẹ́rù òun mọ̀ rẹ̀ tí mi jáde náà. Lọ rí ọ̀nà ẹlẹgbẹ̀rẹ̀ náà lọ́bálọ́bá. Lábọ́n ṣèpàdé lọ́ba. Lábọ́n ṣèpàdé. Ẹ máa ṣe owó kọ̀ọ̀kan ní ìsìn. Ṣé máa rò kó kéré o? Ẹ máa máa ń dùn pápá ẹ̀ka ọ̀gbẹ́. Àmì mi. Òṣèlú. Ẹ̀kẹ́mi, àyàwó ìfẹ́, ọkọ̀ ìfẹ́. Ẹ pé àtàkùn ọba yìí fún mi pẹ̀lú BVN. Èsì ti jẹ́ No BVN ìfẹ́ àtàkùn ọba. ìwà ìwọ̀n mímọ̀ akáàdù máa pọ̀ ní BVN. Méjì ní pé papọ̀. Fún àwọn ìlú kẹ́mu kẹ́mu bá ń fún mi kẹ́mu. Kẹ́mu. Náà lọ rí o. 500,000 náà. O jálọ. Àná mi o. Àbò. Ilé rẹ̀. Ilé rẹ̀. Ogun dídọ̀ ọ̀nà gbà ẹ̀. Olúbọ̀. Ẹjọ́ sí ní àlọ́. Àwọn ọ̀sìn lọ bẹ́ẹ̀. O yẹ jálọ. Àná mi o. Daddy. Arákùnrin, ìwọ ẹgbẹ́ kàdà wà. Ẹ mú gbọ́. Má lè gbàgbé owó dẹ́fọ̀ máa ṣe mí o. Mi lè gbàgbé. No lè gbàgbé. Mo máa ń kẹ́mi sí mi. No, tí má délé bàbá yìí ṣe transfer. Kó bá délé. Ètò àlà. Hey! Bàbá. Oh my God. How far do we hear of this? Man! Ọlọ́kadà ọlọ́kadà má tì má sọ̀rọ̀ títí wo ní bá dé lọ. Ẹjọba fọwọ́ rọ. Kí máa tó kí máa tó ẹsẹ̀ rẹ̀ nínú rẹ̀ kí máa tó ẹsẹ̀ rẹ̀ nínú ilé rẹ̀ wọ́n máa ṣe. Wọ́n fẹ́ kí wọ́n bá mi rò máa tó yẹ fún yìí o. Má ṣe mọ́ má ṣe má ṣe ọ̀kadà wọ́n náà jọ. Ṣé mo rà fún yìí bàbá yìí? Ó rọ́bìṣì ní ìlà ẹ̀rọ. Tẹ́mi ò ṣí bí wá báyìí. Subscribe to this channel.